ṣé àárín ní ká máa sá láàbí ṣe káláyé ni àbí ká jòkó tẹ̀tẹ̀rẹ̀ ṣẹ̀rí ọ̀gbẹ́ àjòkó tẹ̀tẹ̀rẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́kànlé parí lọ́sàá o kọ́ bá gbọ́kànlé parí lọ́sàá ó lè má bọ̀ sí àwọn tó bá wá gbìyànjú náà bá tó ṣe déédéé àkọọ́lẹ̀ ọlọ́run a sì wá ṣe déédéé iṣẹ́ yìí pọ̀ àgbọ̀dọ̀ pé àfáà kéré sí tọ́lọ́ bá ṣe fún ni òun ló ní kì í ṣẹlòmí kò kéré sí kọ́lá bọ́ bá jù báyìí lọ àwọn àsìbáàbù méjì láàrí àbí mẹ́ta ń tọ́fà àwọn kọ́nyà bàbá yẹn dá wọn bí wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم الله 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 محمد رسول الله الله صلاة ربي سلام ربي على النبي صاحب الجلال الله محمد سأذكر الله تلهاني وفي أستغفر الله فأسمع الوديد وسائق kó máa lọ sí ọ̀dọ̀ bàbá wa àgbà lọ àtàwọn àti ọ̀rẹ́ wọn mọ́ yóò fẹ́ ọlọ́run ní ilẹ̀ ìgbà kankan náà. Bàbá wa kí gbàsà wọ́n ní bàbá fún bàbá àwọn àgbà 100,000 naira 150,000 kó máa lọ àfún bàbá wọ́n bàbá wa àgbàdá 100,000 naira kó máa lọ lọ́wọ́. ووفوت ليسلم شكولا لا أستعين بغيرك في الحال والمال سيريا ويرحم الله شيخا كموسى كذلك وبارك الله في الخلائق محمد رسول الله الله صلاة ربي سلام ربي على نبي صحبه جلالا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأنا أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. Ibi kan bá ti ń dùn báyìí, ilé ìdìbò àgbàlagbà kan bẹ tọ́lọ́ wọn máa da fún kọ́ máa dàrú. Ọlọ́run ti lé òsíntòsí kọ́lọ́ mọ́jọ yáyà iláyíláyé. Lókítà ṣe nǹkan lọ́wọ́ àti tá a bá tún parí tí a fọ́ ọmọ pàṣẹ lọ. Ọlọ́run la gbólóhùn tá a jọ wíwọ̀n yàwó yà sítánì pẹ̀lú wa. Àkọ́kọ́ bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run fi ṣe ìsílẹ̀ fún àwọn ànábì Ọlọ́run tí àbúrò wọn lè yàtọ̀ lọ́dọ̀ àwọn ànábì kọ̀ọ̀kan. Gbogbo ànábì kọ̀ọ̀kan Ọlọ́run fún ní ẹ̀sà orúkọ Ọlọ́run tí wọ́n fi bẹ̀rẹ̀ ẹsẹ̀. Iqra bismi rabbika. Bẹ̀rẹ̀ sí kàǹkà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ẹ̀kọ́ tá ànábì tọ́lọ́run fún ní básímẹ́là àti ẹ̀. Gbogbo básímẹ́là àwọn ànábì Ọlọ́run pátá àfibẹ̀lọ́run síjòkó yìí tí bàbá wa ìmáàmù àgbà ń bẹ́ẹ̀ yìí. Àfibẹ̀lọ́run síjòkó yìí tí bàbá wa Amirul Mu'minin ọba lọ́rí fọwọ́ sí ẹgbẹ́ ṣéèwò ẹ̀dàmà ìjókòó mẹ́ta bá ti máa ṣe ṣéèwò ọ̀pọ̀ ìyàmùsùnká látàtà àkùdáraka
العلي bá العظيم. ń tẹ́ ń wí fọ́lọ́hún náà à ń wí fún bàbá ìmọ̀ àgbà náà nítorí àsìkò tọ́lá akí ọlọ́run lára wọn akí àwọn náà lára ọlọ́run nígbà tí wọn kúkú lẹ́nìkan jọ ọlọ́run lọ ọlọ́run sì mí sí wọn látara àwọn àgbàlagbà àtàná ti jẹta àtàwọn tó kù lágbàdé ní tí kálukú gbà pé àwọn àgbà wa pátápátá lónìí lọ ni bàbá wa ìmọ̀ àgbà ọlọ́jà àríwá pẹ́ ọ̀la básímọ́lá ta sí wọn náà bismillahir rahmanir rahim la ilaha illallah لا إله إلا الله. wọ́n náà náà kárí ayé ọdọ́run ẹni tí ọba mi pàápàá àfọ̀rọ̀sí pé ìyẹ́ ṣe ọ́ tọ́ ọmọ ọlọ́run lọ́kan igbákejì ẹ̀ tó tẹ̀lé ní Muhammadun Rasulullah. Muhammadun Rasulullah. wọ́n náà láti ṣàjọ̀dọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo ayé ń ṣe ibi tọ́lọ́run lọ́wọ́ sọ́rọ̀ ànábì dé bàbá ti dákọ̀ ànábì gbogbo ànábì láti dákọ̀ sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. Astaghfirullah. Astaghfirullah. Subhanallah. Subhanallah. Walhamdulillah. Walhamdulillah. La ilaha illallah. ولا إله إلا الله. Allahu akbar. الله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى العلم ومنتهى العلم ومبلغ الرضا. ومبلغ الرضا. اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآله وصحبه أهل الله. أهل الله. Láwọn ìdájọ́ pé Fátíà kan àti Alifilami ní Muflihu. Gbogbo àwọn tàà jẹ wọ́n gbèsè ní wọ́n ní àlàyé ìmí ní wọ́n àmúwà. Àwọn tó dúró àtàwọn tó bẹ láyé. Ìjẹ́ àlefẹ́ wọ́n ní sáàhì. Àwọn ọkùnrin wọn, àwọn obìnrin wọn. Allahumma ighfir lahum warhamhum. Ọlọ́wọ́ aṣàforíjì gbogbo wa, àforíjì gbogbo kò sí kẹ́ wọn. Nílá bí ó wà nílé sahibul jalsa. Látòrí àwọn òbí méjèèjì tí wọ́n bí àwọn àlùfáà àwọn ọ̀kẹ́ tí wọ́n pè wá sórí ìjókòó yìí. Wa Mawlana Sheikh Ahmed al-Rufai al-Salati. Tó bí wá lórí bàbá wa àlùfáà àgbà Sheikh Idasalati. Wa Mawlana Sheikh Yahya al-Salati. Tó bí lórí bàbá wa Sheikh Amirul Jaysh. Sheikh Wa Yahya Mawlana al-Salati. Abdullah al-Salati. Àti Sheikh Abdullahi Salati. Wa Mawlana Sheikh Sadri Salati. Tó bí lórí bàbá wa Bashir Shazili Salati. Wa Mawlana Sheikh Adam al-Aluri. Tó bí wá kan bàbá wa àgbàlagbègbè tàná Sheikh Adam Abdullahi Al-Ilori. موالينا Àti gbogbo àwọn àlùfáà wa àwọn ọ̀gá wa. من لو وقل علينا. Àti gbogbo àwọn tá a jẹ́ gbèsè àdúrà. أوكي فاتحة ألف لام مفلحون ولو أولئك على هدى من ربهم ولا ولو ìjọpọ̀ ìdìbò tó yìí ọlọ́mọdé bá kẹwọn sí Àmín. ọlọ́mọdé bá bùkú kẹwọn sí o. Àmín. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. مولانا مدير المركز اللهم بارك فيه اللهم بارك وسي اللهم بارك ولا بالي اللهم دع ولا ابو ولا بابا ولا لوني ولا بابا امام فلان tí a jókòtì wọ́n jókòtì wa wala baba mama le wala wa gba tí wọ́n ní máa ṣe o máa rí ṣe le la fi ko kan fún مدير المركز àti la kan ja kun taba kila de da kun. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. Kíkí ká máa kíyàn ìbádà ni bẹ́yìn ọba kíyàn jẹ́ yóò kí ọlọ́run bá wọn ó tó kàwọn lọ́yẹ ká kí wọ́n ní ìjòkó afáwà àgbà ṣẹ́kù wa àbáwà Sheikh Abdul Lateef al-Khalifatul Qadiriyatul A'zam al-Uzma al-Kabir al-Akbar ẹ̀rọ bàbá àwọn dáadáa bàbá jẹ́ ni wọ́n nínú tọ́lọ̀ wọn ṣe tí èèyàn ó fi gbàgbọ́lọ̀ nínú àṣẹ nǹkan ní ipò tí wọ́n wà láì fa wàhálà láì sáàpọn ẹlẹ́mẹ̀ẹ́ni yóò kù sí ó wá jásùpò yìí gbà nínú nǹkan yìí rí báyìí akínyìnpẹ̀ kú oríire bàbá ìmáàmù àgbà kìíyìn o bàbá ọba lọ́rin kí Mudir Markaz náà kìíyìn àwọn kí bàbá ọba lọ́rin wọ́n wà ń kalẹ̀ àwọn náà wà àlàáfíà mi níjọ́ tí bí yọ bẹ̀rẹ̀ lérí Facebook láti ń rí ẹ̀yin lẹ sáánú lẹ pẹ̀lú lẹ́nu lọ́dẹ̀ ń bọ̀ bàbá wa máa dé gbò pèsè òbá tí máa ń pè wọ́n ṣe ìdí onílẹ̀ dáadáa o ẹ̀dá àbúkẹ́ fífà yóò fún un ọmọ wa lọ bẹ́ẹ̀ mí kíkùn fún yàtà láfíà kìtì náà wọ́n bàjẹ́ láíláí gbogbo ẹ̀yin tí ẹ bá kí bá ní lọ́tún àti lọ́sìn olóyè kí wọ́n wà lóńgbò àsìkò tán tọ́ gbogbo sàláàtì yóò gbogbo sàláàtì yíyàtì gbogbo àwọn àyíma tí wọ́n jẹ́ gbogbo àwọn aláǹgbọ́ baálẹ̀ mágàjí olóyè àwọn oníwàásí gbogbo ẹ̀ lásìkí tẹ́ ń gbé ẹ̀sìn lárugẹ tẹ ní káyèyé wọn ajáyè látàbújá àti yálọ́jà látèkó àti ní gbogbo bí tẹ́ ti wá kọ́dà láti Ìbàdàn bàbá onímàálù báwọn láti wọ́n sí wọ́n máa dá sí tọ́lọ́n káàkiri bàbá ìmáàmù lọ ní kínkiri o ṣùgbọ́n kí máa gbásùkò jù àwọn tó tún kí ó pín mọ́ kí àfáwà MC ra'idul qawm la yakdhibu ahlahu wa sahibu ad-dari adri bima fiha nínú àgbákò téèyàn máa ṣe tó bá lòdì àgbákò àkọ́kọ́ ní MC yóò ti wá máa yá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ àfáwà Dr. Alkali ọlọ́run fi dúró yan aláìláì ọ̀pọ̀lọ́ ló sì ní ìdàrú wọn fún kó wá ní jíúntẹ̀ káúsà bá rí ìhà tó bá tó kó wá ní wọ́n máa fún kó wá àkìyí púpọ̀ tó gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ní kí n ṣe ẹjá fún jàmáà alápapọ̀ ní fátíà kan kò sẹ́ni tí ó kàn gbogbo yín láti kí bismillahir rahmanir rahim alhamdulillahi rahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn èèyàn ṣe mọ́ gbàgbé ọmọ fàṣẹ wọ́n ṣe gbàgbé ọlọ́fẹ́ lọ́wọ́ gbàgbé ẹ tó lè fẹ́ràn gbogbo ayé tó fẹ́ràn gbogbo èèyàn alọ́fàájò ni wọ́n gbà wá lálejò tán yáyá kódà àlìkáwà nígbà tí wọ́n ń fojú sọ fún mi lọ́ọ̀kan ní kéjì máa ń gbà tẹ̀sùn ìgbì sọ àwọn bá ní kọ́mọ kí nǹkan wọn tẹ̀lé ọwá ní kò tí ìbúgbúrẹ́ bá ṣe mi díẹ̀ iná mi fò yí nǹkan yóò ní bàjẹ́ o ìlànà ní bàjẹ́ o wọ́n fẹ́ràn Markaz púpọ̀ wọ́n fẹ́ràn Markaz fẹ́ràn Mudir púpọ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba Ọlọ́run níjọ́ bàjẹ́ fún mi gbogbo nǹkan ní jẹ́ ń dàpọ̀ ní ìdàrú aláàdábílọ́dọ̀ Ọlọ́run torí àsìkò tí èsì bá fa prógámù jẹ́ gbogbo àwọn tó kù
òun ni pé àti kí ọlọ́run ṣùgbọ́n ká fi kúrò ọ̀la òkè ọlọ́run máa ṣe fún àfa wa ọ̀tẹ́ Zainul Qadiriyya àfa wa Isa Saiful Qadiriyya àsọdá kí ẹ̀ ń ṣe kíkún àwọn ẹni ọlọ́run ọ̀dà àṣẹrí àfòmọ́ igi ó ti tó ní ẹ̀kọ́ fún yàn tí àfòmọ́ míì tẹ́ bá rí yóò sì fẹ́ lálùbáríkà jòkì tó fòmọ́ lọ àfòmọ́ sì ni lórí wọn ò ní ọ̀la lẹ̀hù láti lẹ̀ wá kéèyàn ṣe ìdúmọ̀ àwọn afá àfòmọ́ ni o sọ́tùwé ni o kánàkò ni o ó díwọ̀ alákùn ni o ọba ti ṣe tẹ̀mítẹ̀mí ni o kátó wá pa àfá náà nípìlẹ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wá tán sára àfẹ́ ní gbogbo ayé lórí ìjọ náà o ẹni jọ wà lórí gbogbo àbá àyàyà àbá ọ̀tẹ́jọ wá ṣe àkínníkà náà nígbà tí ń na òun tí ń pariwo tí ń kígbe tí ń sẹ̀dé ń tẹ̀lé àfá rẹ̀ kì í sẹ́bà anábì Yúsúfù tẹ̀lé anábì Mùsá ní inú tafsiri bàbá wa ìmáàmù àgbà mo ti gbọ́ kọ̀sẹ̀sẹ̀ béèrè já anábì lọ́tọ̀ ọlọ́pọ̀ tán sára àfá rẹ̀ tí sànábì Mùsá lónà bá lẹ́ni tí ń pàṣẹ fóòrùn pé oòrùn yìí ò gbọ́dọ̀ wọ̀ ọ̀gá mi tó lọ yìí iṣẹ́ tó pé lọ́wọ́ àfi kí n parí iṣẹ́ náà anábì Yúsúfù ọkọ̀kọ̀ sọ fọ́nà ọlọ́run ní kò lè kí lọ fẹ́ ní ọ̀gá mi lọ táwọn ṣẹ́ ìyá anábì Mùsá lójú ogun tí ogun dààmú ogun dà ìkó wọ́n ti débi tí wọ́n lọ wọ́n tó padà sẹ́yìn wọ́n ti débi lọ tó padà sẹ́yìn tí ń jẹ́ pọ́lọ̀ mọ́ sí ní o gbàtọ́ wá rí wà anábì Mùsá táwọn ṣẹ́ òun ló sì gbélé wá òdá ní flash ibi ogun yìí ò ní tán ogun yìí ò ní jẹ wá ìwọ ọlọ́run dákun ọlọ́run ní kí lọ fẹ́ ogun yìí ni àbí kí n ṣẹ́gun náà ọlọ́run ní sọ fóòrùn ẹgbà tó máa kéwú tó wá ń jásí tó tó wájẹ́ pọ̀ lọ parí sí àfá rẹ̀ ẹ̀rí kó tó ní wá sí ó tó lóye pẹ̀lú àníyàn dáadáa ẹgbẹ́ ló tóbi jẹ̀má àkórí lẹ dáadáa tó bẹ́ẹ̀ ṣàṣeyọrí láyé bá bá ti ṣe ikú náà sí Allahu Akbar ó ju ogun lọ ó ju àṣẹ lọ ó ju àfọ̀ṣẹ lọ ìtánsára fẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ rí bẹ́ẹ̀ fún gbogbo àwọn táàmù rí bẹ́ẹ̀ tọ́lọ́run sí bẹ́ẹ̀ fún nínú àwọn ìran sàràtì yóò bẹ́ẹ̀ bá ti ń wọ ẹnìkọ̀ kan èèkàn ni wọ́n kí má fi yóò gbà síkò bẹ́ẹ̀ bá ti wò jòkó yípo ẹni ọba ti kéwù lọ tó di dókítọ̀ ẹni ọba ti kéwù lọ tó dá àfọ aláṣírí ẹni tó bá ti tàṣàwùfù lọ tó di ṣé wà gbà bẹ́ẹ̀ ti máa rí ilé sàlátì nù tó sì jẹ́ pé lánàá bàbá náà ni wọ́n rìnà míì àti bàbá yìí náà tásọ́dọ̀ ọlọ́run ni wọ́n gbàtọ́lọ́ wọn gbàtà nábì sẹ́kù wa sọ̀rọ̀ àti ní ẹjá kọ́kọ́ kí yọ́ mú láyọ̀ mẹ́ni a ní sígà kátà máa bí kí wọ́n lórí ìsìlámù pé kí ni sẹ́kù láyìn dá sàláàtì sẹ́kù láyìn dá sàláàtì شيخنا عند صلاتي شيخنا عند صلاتي في العناية والعبادة شيخنا عند صلاتي في الإنابة والإجابة عند صلاتي في تفاهم والتعالي والتجلي بالحلال wọ́n ti bá pa àrámù pọ̀ máa láàrín oníṣẹ́lẹ̀ yìí صلاتي يا صلاتي bàbá sàlẹ̀ ní akíkà fúnṣẹ́ ẹkú àwẹ̀ ẹkú tìláwà ẹkú àzíkìrí ẹkú àsàlátù ànábì àti bí jí ẹwọ́ ní àfá ẹlẹ́jọ́ ti ní àwọn náà ní fàná olùkù ní fọ́nà orí ẹwọ́ ní àwọn àgbàgbà lọ ní ìjọ rẹ̀ wọ́n tọ̀rọ lá wọ́n lò lówó wọ́n tó nímà wọ́n dá láyé ẹwà wọ́n lè sàlájì àwọn lè ṣe kàmáàlì àwọn lè ṣe àádọ́m
àwọn iṣẹ́ òde ìṣẹ́ شيخنا عند صلاتي ẹ̀dá kan bá wí dáadáa ẹ̀dá wí dáadáa sáájú àwọn ìgbà. شيخنا عند صلاتي Alábẹ́ olómi wálé والفهوم شيخنا عند صلاتي يا صلاتي يا صلاتي gbogbo ọmọ ọlọ́pàá lóbìnrin àfáà ni wọ́n. فرحا Ọlọ́run ní màá olómi. يا إلهي Ẹ̀wọ̀n tí a bá nà kí ìwọ̀n àti láti dáhùn. عند صلاتي Ẹ̀wọ̀n sẹ́wọ̀n hálùkà ẹ̀wọ̀n tẹ́ dáhùn. Ẹ̀wọ̀n bá ọmọ ọlọ́pàá lóbìnrin ẹ̀wọ̀n dọ́kítọ̀. Nílé bàbá nílé ìyá. Wọ́n lọ mọ olóògbé tó wà ní ọkọ̀ títí ṣe ìta. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Bó ti rí nìyẹn, ọlọ́run yìí máa gbé kí ní èrè. Iyì ọlọ́run yìí máa pín káàkiri tílkàlẹ̀ ayé àmúrúdá wílò ha bẹ́ ìnànà. Nítọ́lọ̀ máa ṣe é ṣe lọ́nu nítorí àìsàn tó há. A kàn ṣe kí àwọn àyà bí mélòó kan tí wọ́n fẹ́ fi gbà kíyèsí àwọn sáré-sáré. Ṣé a rí ní ká máa sá láàbí ṣe káláyé ni àbí ká jòkó tẹ́tẹ́rẹ́? Ṣẹ̀rí òbí á jòkó tẹ́tẹ́rẹ́. Àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́kànlé parí lọ́sà o. Bọ́ bá gbọ́kànlé parí lọ́sà ó lè má bọ́ sí. Àwọn tó bá wá gbìyànjú náà bá tó ṣe déédéé àkọọ́lẹ̀ Ọlọ́run a sì wá sí déédéé. Iṣẹ́ ipò àgbọ̀dọ̀ pé àfá kérésì lọ́rọ̀ bá ṣe fún ni òun ló ní kìí ṣẹlòmí ipò kérésì lọ́nà bọ́ bá jù báyìí lọ. Àwọn àsìbáàbù méjì láàrí àbí mẹ́ta ń tọ́fà. Àwọn kọ́ ni àwọn bàbá yẹn dá wọn bí wọn. Àwọn ìyá náà dá bàbá tó bí àfá wa gẹ́gẹ́ bí mo ti gbọ́ tíṣẹ́ ọ̀bẹ̀lẹ̀ tí ibi dọ́kítọ̀ lẹ́rìí Facebook ìjẹta ni. Bí bàbá tó bí wọn ṣe gbà fún bàbá tá wọ́n gbé ọ̀tẹ́ tí wọ́n wá gbà fún bàbá wa Ndásàlá ti tó. Àfá ń sọ pé bí wọ́n bá fẹ́ jáde ilé wa fi gbogbo lélẹ̀ fún bàbá wa tó bí ṣẹ́wọ̀n yìí sàṣẹ́ jìtá àbálàjì tí wọ́n ti wí náà lónìí. Tó wá jẹ́ bẹ́ẹ̀ ayé pé bàbá yẹ ọ̀sàbòsí fún bàbá Sàláàtì. Àìsàbòsí náà làfá ìsá náà wá jogún lára bàbá tó bí wọn. Àwọn náà wá sàbòsí fáfá wa Yáyá Sàláàtì. Ẹwà omi ti ń rí Ọlọ́run wá dẹ àwọn alásìkí tíyàn ó ṣẹ̀ṣẹ̀ máa wọ àdúrà máa lọ pè wọ́n tíyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fi nǹkan bánú máa lọ pè wọ́n tí wọ́n ò sì ní dáhùn tó bá ti fi nǹkan bánú tó àwọn náà ò sí lásán. Àwọn ẹ̀jọ̀ kó yóò sí lásán àjẹ̀nú ó ní ìmùlá ó ní dictation tí máa ń pè fún yàn bẹ́ẹ̀ bá dọ́dọ̀ lómi yóò ti mọ̀ pé eléyìí ọ̀wá lásán kò sì ní tọ́ lóhùn ajẹ́kọ́lọ́ ló ní ẹ máa lọ dá lóhùn nítorí òun náà dá afá rẹ̀ lóhùn ọ̀dá mùdírù lóhùn bó ti wà wọn ọ̀dá sọ Ádámù lóhùn ọ̀dá gbogbo àwọn ẹ̀gbẹ́ tí mẹ́lẹ̀ Sàláàtì lóhùn Nàkíbù lẹ́rí tó jókòó yìí sẹ́wọ̀n Alkàlẹ́rí àlífà àgbà ló jókòó yìí síbẹ̀ náà ni wọ́n náà rí lé yín nítorí pé ọmọ kéwú díẹ̀ tó dá àwọn ẹ̀gbọ́n rẹ̀ lóhùn mọ́ tó dá bàbá rẹ̀ lóhùn mọ́ tó dá ìyá rẹ̀ lóhùn mọ́ ọlá àpò tiẹ̀ lásìrí kan tí jẹ́ ọyà àjẹkólé ẹ̀ka ló fún ọlọ́wọ́ ni wọ́n jẹ́ rí gidi ní o lọ́ọ̀ bá jẹ́ nìkan màmá ń lé ní ìmọ̀ fúlà níbi ìjòkó bàbá gbogbo wa ó ní bí àfá ìtìrí lọ́dọ̀ wọn èyí ní kálukú wọ́n lọ wò ó ti sá gbogbo ogun kò rí bẹ́ẹ̀ ọ̀sàsírí kò rí bẹ́ẹ̀ ọ̀sàgbá kò rí bẹ́ẹ̀ ẹ̀kẹ́ àwọn ayà ní ẹ̀díẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وربك يخلق ما يشاء ويختار Ó dá gbogbo ẹ̀yẹ ẹ̀dá pátápátá mo sì ti ṣètò ẹ̀. ما كان لهم الخيار Ẹnìkan ò lè dá kankan sí fún ẹnu ayé o. سبحان الله وتعالى عما يشركون. Ọlọ́run lé mi ní títóbi mi bẹ́ẹ̀ kí mi mo kíra mi. Subhanallah, Olúwa ni mo kíra mi mo mọ́ púpọ̀ wa ta'ala mójú bẹ́ẹ̀ tí wọ́n mi ń lọ. Àmọ́ ìṣèkú náà kí lẹ́ẹ̀ fi pẹ̀lú mi nítorí pé ọbẹ̀ kí bùkátà rí bíyá kàá bíyá tó bá mà mí lọ́lọ́. قل إن الفضل بيد الله يؤتي من يشاء
ilẹ̀ yìí Ọlọ́run ló mọ àwọn ẹ̀dá tó ti lórí kó tó di pa àbá ọ̀tẹ́ débẹ̀ ṣùgbọ́n níjọ́ tí ń jẹ́ ilẹ̀ Ọlọ́run ti mọ̀ pé àbá iṣẹ́ ọ̀tẹ́ ń bọ̀ wá lóbẹ̀ ọ̀dà dúdè yìí. Wallahu wasi'un alim. àwọn tí ó sì ràn án lọ́wọ́ Ọlọ́run ti kọ́ wọ́n lẹ̀ níjọ́ tí ń bẹ àbá ti bẹnu oyún táwọn olówó ẹ̀yìn bẹnu oyún àwọn náà ti mọ̀ kọ́ Ọlọ́run ti mọ̀ pé ẹ̀jọ̀ ṣe pọ̀ tójú ọ̀nà tèmi Ọlọ́run. Yakhtassu bi rahmatihi man yasha. àsìkò ṣe fagídí ṣe á gbìyànjú ní èyí ká má jòkó lásán al-akhdhu bil asbab làwọn ní àkídà pé káfí nǹkan kan ṣe àkàsọ̀ láti débi tá ń lọ al-akhdhu bil asbab yìí òun láwọn afẹ́ lójú àwọn míì ṣe akhdhu bil asbab nǹkan tó lọ́wọ́ fẹ́ ni wọ́n fi ṣe àkàsọ̀ àwọn míì ṣe akhdhu bil asbab wọ́n fi ìwà rere ṣàkàsọ̀ mọ̀tí ẹ̀ máa ń kẹ́ gbàlagbà tí ń kẹ́ ẹni ọlá tí ń kẹ́ ẹni aṣíwájú àwọn àgbàlagbà wọn àgbègbè ọmọ yìí mà níwà púpọ̀ wọ́n dá máa ṣàlùbáríkà lọ ìwà ló fi ṣe aksubil asbab ẹlòmíràn wọn fowó ṣe ọlọ́nkọ̀ di owó sí lọ́dọ̀ bẹ́yìn tí ń ṣe èyàn olówó tí ń ṣe èyàn ẹni kan bá yín ṣiṣẹ́ àbọ̀ tí ọba yín ṣiṣẹ́ ẹ̀yin fúnra yín náà fi ẹja dọ́rọ̀ lóhùn bàbá tí wọ́n lóhùn ló bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n pè wọ́n ló kọ̀ọ̀kan bẹ̀ wọn àwọn ni kò bí wọ́n dúró dáadáa wọn. adúlá ajá máa bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ó kúrò kalẹ̀ ó sì tún gbé àwọn irinṣẹ́ kalẹ̀ Ọlọ́run ti pèsè bí ó ti ṣe ẹ wá wà àdúrà tí à ń dájọ fún bàbá wọn tó lè lò ó tó kọ́ àwọn ọmọdé wọn lò nílò tán al-akhdhu bil asbab láti lè mú nǹkan kan fi ṣe sábàbí bí dàbára àti àjò àti àwọn nǹkan míì tá a lè fi súnmọ́ lọ́n tá a pè lóògùn ṣé ní ó sọ wá débi tá a fẹ́ lọ ní àbètò Ọlọ́run ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Haruna Sọ̀lá òun náà sákéwú ókè Yorùbá ọwọ́ agbé kalẹ̀ pé níbi tálágbára gbé ń ṣiṣẹ́ tí ò lówó lọ́wọ́ àwọn tí ò lè nà róralẹ̀ ó ń kọ́lé kádàrá ọgbọ́ oògùn ẹtẹ́tí ẹ̀mí agbó àkúnlẹ̀yà ẹ̀dá o. ṣòro láti yí padà àkúnlẹ̀yà ẹ̀dá ó ṣòro láti yí padà. ó ti wọnú tawhid ó ti wọnú àkídà èyí tó ṣe dédé àgbò nínú ọ̀dọ̀ àfáwà oníjẹ́ ọ̀rọ̀ tó lẹ̀ tawhid àfáwà kí lọ gbogbo àfáà Ibrahim Al-Laqani gbogbo yunifásitì ayé ni wọ́n ti ń ké tó ṣe dédé Haruna Sọ̀láwì ní pé arọ tí ò lè nà rúnra lẹ̀ ń kọ́lé kò sì lè ṣe wàhálà àti wípé ṣẹṣẹ ní ọ̀sọ̀ wá débi tá a fẹ́ dé ni àbọ́kún àbẹ́tì àbágbára tọ́wọ́ pé agbára àjàkadì èèyàn mélòó ni àfọ́ ọ̀tẹ́ ọ̀là mọ́lẹ̀ gbẹ́gbẹ́ ọgbọ́n àtẹ̀kẹ́ èdè ni èèyàn mélòó làfà gbọ́n tó àwọn ọ̀dà dóde ọ̀dà òun náà dóde orí ọ̀dà orí dóde òun náà ẹlòmíì ọlọ́run dá dóde àti ẹ̀ní pọ́lọ̀ sí ìtàlì dá dóde orí ó sì tọ́ta àdùn màálà àníbi tí ọ̀dà ti sọ́dọ̀ ọlọ́run àmọ́ mọ̀ sí i láti rere ebú tí ọmọ adalérú dọ̀nà rú láàrin lérí ilé tí ọmọ tó nǹkan ṣe ẹwọ́n tá àbọ̀ ọ̀tẹ́sẹ̀ sínú ẹbí sàláàtì tọ́lẹ̀ pé síwà tí ọ̀dá ní kálukú ọmọ wá pé máa dáwọ̀ ẹ̀rọ ọgbà ilé wọn ti gbé làbújá fún jẹ̀bi gbé kó Nàìjíríà àwọn ọmọ mi níbẹ̀ ọmọ kan ló dún ìyàtọ̀ bá kọ́ owó lọrin jẹ́ ọba kó lé wọn jẹ́ ọmọ ọkọ̀ ara ẹ̀jẹ̀ kò lè fọkọ̀ lọrin jẹ́ èyí tá àbọ̀ ọ̀tẹ́sẹ̀ yìí ó tún lọrin ṣe ó tún lé bàbá tó tún lè yá sí ni ṣé agbára ni ó gbé wa dé ní débi tá ń lọ ni àfi ká gbà fọlọ́ kí làwọn àgbáyé sọ. fákàlìkún àbúdìhì wà máa àmìrì. lábẹ́ àwọn àyàtà ké ọlọ́run ọba ní pé kẹ́dà ó débi tí ń jẹ́ ni àbíṣẹ́. wọ́n fi kún lè má ní àràdà ayẹsí. ọlọ́run bá fẹ́ ó débi tí ń jẹ́ ọlọ́run ní ó fi ṣe kò ń gé ìwà ní òwú ni o ọ̀rọ̀ kan ni ó sọ ni o àdúrà ni ó ṣe ni o sàárà ni ó ṣe ní ọba ṣe déédéé. wọ́n ká sí ló lè má ní àràdà bọ́ọ̀dàwó. ẹni tí ọba sì fẹ́ ó débi tí ó dé òun náà ni ó máa hùwà jágbàjàgbà dáradára yóò máa ṣe nǹkan tí ọ̀dà ní òfin ní débi tí ó dé. wọ́n mú jésù lè má ní àràdà wàdáhù. ní ọlọ́run bá sì fẹ́ mú àdéhùn rẹ̀ ṣẹ fún òun ni ó fún oníṣẹ́ àṣeyọrí. fáwùsù sẹ́yìn di ìdàgùn òfìlẹ̀ azali. ẹni tí ó sorí ire ọ̀dọ̀ ọlọ́run ni ó ti ṣe wá àbáyé ti sorí ire lọ́dọ̀ ọlọ́run wá ní èyí. kásá ṣẹ́kì fún màlámù yẹn tẹ́kílẹ̀. ẹni tí ó sorí ibú àtọ̀dọ̀ sàtíà. wà ìdáná lílẹ̀ abúdí kẹsì kan ní kúlì fẹ́. iṣẹ́ lọ́dọ̀ àwọn onítàwọ̀ yìí di alákìídà
kéèyàn ó ṣiṣẹ́ ọ̀ranyàn ni ọgbọ́dọ̀ jòkó àtàwákùlù oní àlefi máa di òun ni ìjòkó tẹ́tẹ́rẹ́ àtàwákùlù òun ni kéèyàn gbìyànjú díẹ̀ oní sádà tàwákùlù ṣiṣẹ́ kọ́ wá jòkó tọ́lọ́run kọ́ máa retí ba'da al-amal kọ́ wá ní azmu billah fàyínà azamta fatawakkal ala Allah ọba gbìyànjú tán wá jòkó ọlọ́run sọ fẹ́ fà nàbí wáyé jòkó tẹ́tẹ́rẹ́ àgbìyànjú ní rẹ̀. wọ́n láwọn yẹ kàn mọ́ àfẹ́ràn falẹ̀ tààrí fa. àwọn gbogbo ìgbìyànjú rẹ̀ ó lè má lọ bí ọ fẹ́ lọ́ọ́ mà bẹ́ẹ̀. wọ́n lè jẹ́ gbogbo àwọn sógun ẹ dákun ẹsẹ̀ ni wọ́n níwọ̀n. gbogbo àwọn sáré ẹsẹ̀ wọn níwọ̀n irú arẹ́sọ̀mọ̀ ní sá tó fi dúpẹ́ ọkọ̀ pààyàn ó ṣe kò wúlò ẹni ó náà ti débi tẹ́ lọ ó ṣàbí ò débi tẹ́ lọ. ṣé bó ti rọ lórí òun láàfin tẹ búrẹ́kì àmọ́ ká fọlọ́run lékè. wọlé ìsàmẹ́jì búra wà láàkìtì yára. ẹ̀wọ̀n láti wá mú kéèsì mẹ́ta wá ọ̀dọ̀ àwọn alákìídà àwọn kan tẹ́ ní al-insanu majburun wa mukhayyar. al-insanu ọmọnìyàn majburun ni ajẹ́pá ni kò sí nǹkan kan tó lè dá sínú ayé. wọ́n sì mú àyà wa wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin tọ́lọ̀ ń gbé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lè ṣe kankan o. àbẹ̀jẹba làwọn fi sọ pé majburu ni wọ́n máa jẹ wá ń pa ni àwọn kan lè sọ pé Al-Jabariyatu qalu anna al-'abda laysa lahu kasbun. àwọn Jabariyun nínú alákìídà wọ́n ní kò sí iṣẹ́ kan tẹ́lẹ̀ lè dá sí. bal huwa majburun ay makhurun karrishatil mu'allaqati fi. ẹ̀yà jẹ́ pa ní àpèjúwe àwọn ẹ̀dá gẹ́gẹ́ bí ìyẹ́ ẹyẹ tá a fẹ́ sójú atẹ́kùn ṣe àgbé bí ọba wọn atẹ́kùn ni wọ́n máa gbé ìyẹ́ wọn lọ pẹ̀lú wa ti rí nù àtọ́kéwú àtọ́kàwé àtọ́lógún àtọ́yàjẹ́ àtọ́yọsó àtọ́jọ́lọ́pàá àtọ́jẹ́ sójà lábẹ́ kádà ọ̀rọ̀ ìwọ̀n fọ́. Àkọlù máa hí látọ̀lá àbúdè wá láàkì dáàrù gárí ẹ̀tún. àwọn tó wá jẹ́ pẹ̀lú àwọn jàbàrí yóò àbíkẹ́rin àwọn tó wọ́n ní àwọn ní jàbàrí yóò àwọn ni tí wọ́n gbà pé àwọn káàṣì kan lọ́nà sí wọ́n wá kọ ìwà wípé ẹ̀dá fẹ́ ní kìlọ̀mọ́ tó fẹ́ ní lábẹ́ ọlọ́run. wà láàkì dáàrù gárí ẹ̀tún. ìkàlẹ̀ àráṣẹ́ lọ tó ti wà nílẹ̀ kó tó dáyé. aléhì fi kúlẹ̀ hàlẹ̀ ayọ̀ hàrá yìí. ọkọ̀ kọ̀dínà tó bá wà kádà láti sáájú rẹ̀ ò lè dá kẹ̀kẹ́ sí lẹ́yìn ọlọ́run ẹ fi sábẹ́ orin táwọn àpọ̀. àlùkọ́hù fìlíyà mẹ́mọ́kìtù fáwọn akọ́ọ̀lẹ̀ lẹ́hù. wọ́n lọ́wọ́ kájú ìwọ́n bàdá ayé ni ó ti wá sínú odò ayé ni ó sì pa wọn lọ́wọ́ ní wọ́n sọ fún ayé pé. ìyàkà tẹ̀wọ́tẹ̀ lẹ́bí báyìí. ìyàkà ọlọ́run bá dà wá sínú àdánwò ayé wá sọ fún wa pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ni wọ́n ń wò wá sáà lè dá kankan sí lẹ́yìn ẹ̀ àwọn ni wọ́n sọ pé a lè dá kankan sí lẹ́yìn ẹ̀ lọ ọlọ́run ní ṣe gbogbo ẹ̀ àwọn kejì wá fún ọ lẹ́sìn bí bẹ́ẹ̀ kọ́. àndálẹ̀ abúdá khaliqun al-qadariyya. àwọn tó yá ara o. ìnálẹ̀ abúdá khaliqun li af'alihi al-ikhtiyariyya. ọlọ́run ti fún alẹ́ sàṣà àwọn aláṣẹ́ra wa bí ọba wa yóò ní ọwọ́ ara yóò fi ṣe àpẹẹrẹ bí ọba tí wọ́n fi sọ wá rọrùn bẹ́ẹ̀ tó ẹgbẹ́ wà ara ẹ̀ lọ́wọ́ fi ṣe rẹ̀ téèyàn àpọ̀ òsì fún rẹ̀ ni àbí ọ̀ àpọ̀ àárẹ̀ fúnra rẹ̀ àbí ọ̀ àpọ̀ àṣetì fúnra rẹ̀ àwọn akẹ́kẹ́ ọlọ́run ti sọ fún apẹ́ àmà lọ ṣe tó wù wá alójú alétí alọ́kàn adélàkà amọ́tọ́dà amọ́tọ́dà ọwọ́ wa lọ́wọ́ wà. Ọ̀rọ̀ yìí ni àpò àwọn inú tí kò lọ́wọ́ yẹn ń sàṣẹ́ omi ìbàdàn ni. Báàlọ́ ọlọ́run bá bá wọn ní ẹni tó kó sódò ta ká lọ́wọ́ kò báàlọ́ ọlọ́run bá bá bẹ́ẹ̀ ti di lọ́wọ́ ní ẹsẹ̀ kò ní mú mi kò ní kú sódò. Wọ́n lọ́wọ́ yóò bá ní ìṣàkíyèsí ní ìwà ìkọrí. Ó dàbí ẹnìkan kan ọ̀yọ́ nǹkan kan ò ní ṣe àbúrò ò ní ṣe yọ́ lálàáfíà. Wọ̀nyí ikú bàtà ìbọ́lá ìlọrùn láti yí. Ọlọ́run wa ní yóò tẹ̀síwájú yóò fi sínú omi ni. Báwo ni ẹni kú àlọ́ àlẹ́bọ̀ àmì sàhárà yìí? Ẹ̀mí ẹ̀yẹ ẹ̀wọ́ àlẹ́bí yóò lọ́sà tó kú sódò ni ọlọ́run yóò padà àwọn kẹta. Àwọn àtàrà. Mo lé ìsàfihàn fún àlẹ́ ìlẹ́kẹ̀tì yàrá ìyàtẹ̀ ìyàrá gẹ́sì. Ọwọ́ wá dúró láàrin méjèèjì. Nígbé a ní sọ pé ẹ̀dá ní í ṣe rẹ̀. A sì ní sọ pátápátá pé ọlọ́run ní í ṣe wá tó ló fún wa lẹ́sàsà. Ó fún wa lófin nu Kùránì. Ó fún wa lófin nu àdísì. Ibẹ̀ láti wá rí pé bàbá ṣáájò àjò àmọ́ wúlò jọ mi.
bàbá ṣe dàbára àmọ́ wúlò bá ní Muhammad ọwọ́ bí ànábì jọ kàn pé ya Rasulullah. Àbí Khuzamah radiyallahu anhu. àbẹ̀wò sábà bí ànábì lè gbé. Sa'altu Rasulallahi sallallahu alayhi wa sallam. Qultu ara'ayta rak'atan tastarikiha. wọ́n ànábì ọ̀fọ̀ tá a máa pa òǹkí lórí sí. Wa dawa'an natadawa bihi. oògùn tá a máa ṣe òun kí ló ànábì fẹ́ sọ sí. Wa tuqatan natakiha. gbogbo bá darí kan ọ̀yẹ̀kú tá a máa ṣe òun kí ló fẹ́ sọ sí wọn. Hal taruddu min qadarillahi shay'an. tó lè yí kádàrá padà tó lè dá kádàrá dó kí lànàbì wá wí. Qala hiya min qadarillah. àkáṣe ní máa wùlẹ̀ ṣe wàhálà hiya min qadarillah. dàbára tá a bá ṣe náà ti wà nínú tọ́lọ̀ ti kọ ni bí ọba kọ ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ bá ní ṣe tó bá bọ́ sí ọlọ́fẹ́ sí ni tọ́lá lè ṣe mí tí ò ní bọ́ sí òun ló ṣe déédéé wákà àtòrí tí arúnà sọ̀lá kọ gbogbo ń tàjò kó ti lónìí kádàrá ni o. Kaili tirada famali amulak walali hukimu fi harakatil falak. wọ́n ní pé mọ́sálàmà Allahu wa salimu laysa kama yaz'umuhu zahimu tajri maqadiru allati qudirat wa anfu man la yahtadi ragimu. Masalama Allahu wa salimu. yọ́ ṣàṣeyọrí náà ni. Laysa kama yaz'umuhu zahimu. Ìgbẹ́lẹ́wọ́ tí ó rán ohun tó rò pápára rẹ̀ ní sí ògá agbára kọ́ ó gbìyànjú o ní o, oúnjẹ ọlọ́run ní o. Tajri maqadiru allati kutibat. Kádà àtọ́lọ̀ ti kú dìrá tí tó ti kọ́ lẹ́hùn ni yóò máa bá ẹ̀dá rìn. Wa'fu man la yartadi rajimu. Wa'fu man la yartadi rajimu. Ẹgbẹ́ wá lọ́wọ́ ọgbà yóò fi mú gbolẹ̀ ní o, bá a máa yíṣẹ́ ti ṣe ní agbó òtakò. Àwọn takò tó lọ sí, ó fi mú gbolẹ̀ ní ọlọ́ba aṣọ àfà ìṣá, ọlọ́ba dáàbò bàbá ìṣá. Bàbá wa kan bẹ nísàlẹ̀ alóore, Aláàjì Ṣéhù là ń pè wọ́n sọ́jà ni. Jọ́ta ń sọ̀rọ̀ lágége pàtà òun sọ, ọwọ́ amú ikí mọ̀ká wá. Onítọ́ fi mọ̀pọ́ lọ́hún bẹ́, ó sì ju ẹ̀dá lọ. Òun náà rí pé pàtà wà ní ogun Biafra tó gún lé gbogbo àwọn kó sọ́wọ́ àwọn Ìgbò. Àtàwọn Ìgbò ti wà lérí igi táwọn ọmọ. Àwọn Ìgbò ti wà lérí igi. Àwọn wá lọ tà wọn, àwọn lọ tà wọn. Àwọn ti kó sáré wọn tán lálọ́gá, ọ̀gá wọn bá ní kí wọ́n da iná bo àwọn. Làwọn bá ń gbọ́ pàpàpàpà lọ́tún lósì, àwọn èèyàn rí bọ́, àwọn èèyàn rí bọ́. Àwọn ò sí ní gbẹ̀tugbẹ̀tu kan, àwọn ò ní ayẹta kan. Bọ̀dá wa ní bẹ́sáwọn àti ìkú wọn wà láyé nísàlẹ̀ alórí lè ta kan. Abẹ́rẹ́ àyè, wọ́n ní àwọn ń gbọ́ ìbọn lọ́tún lósì, báwọn ti ń sáré lọ. Tí ọ̀gá àwọn sọ pé ẹ padà, gbé Nàìjíríà ẹ padà, ẹ padà. Wọ́n àwọn tí wọ́n sáré ọ̀tá òun làwọn padà. Bí ẹ̀ ti ń bọ́lẹ̀ wọn àti tí wọ́n kú, wọ́n bọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n kú kálukú forí sọlẹ̀ ni wọ́n kú. Ẹni tó sọ àwọn délé àwọn ọmọ wọn. Ẹni tó sọ gbogbo yẹn wọ́n ń bá wọn lé pé á ti ṣe o. Kí ló a rí lò ọmọ ló nǹkan ọmọ lágbára. Àwọn ọmọ ìgbẹ́ Ọlọ́run ní sọ ni bí kò bá tí ì dé ipò kan ò ní pa ni. ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء. Ọlọ́run ti dáadáa kí ó dáa kàwé dáa lóògùn dáa lẹ́yìn dáa lóṣó yìí. Ẹ̀lẹ́ Ọlọ́run bá dá ní màmúlúkà láyà kìdó aláṣẹ tí ò ní ṣe kankan láyé kàárí nǹkan ṣe o. وما رزقناه منا رزقا حسنا. Ẹni Ọlọ́run bá ti kàkọ́ọ́lẹ̀ pé ó ṣe nǹkan láyé bí tàbá ọ̀tẹ́ yóò mọ̀mọ̀ ṣe. وهو ينفق منه سرا وجهرا. Ọwọ́ àkókò máa ń lò kọ́ máa ṣe kọ́ máa náwó sọ́tọ̀ kọ́ máa ná sósì bí tàbá yìí. هل يستوون؟ A lè wí ra wọn ni Ọlọ́run ti parí iṣẹ́ pẹ̀lú ẹni tí ń fa tipátipá. هل يستوون؟ Ọ̀dọ́gba kò lè ṣe déédéé. هل يستوون؟ الحمد لله بل أكثرهم لا Ìyá يعلمون. Alhamdulillah iná aládùn. Abáfá Ìsá dúpẹ́. Alhamdulillah. Abáfá Ìsá dúpẹ́. Alhamdulillah. Bàbá wa àfáàgbà, bàbá wa ìmáàmù àgbà. Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. Bàbá wa bá lórí wọn Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. Gbogbo àwọn bàbá tó wá ní òkú Ọlọ́run jẹ́ mi yóò gùn. Ẹ bá fi wákà kan lé. Bàbá fi wákà lé ká máa lọ. Iṣẹ́ pọ̀ rọ́pọ̀. Ọlọ́run tún mọ́jọ́ mi dá máa dúpẹ́. Bọ́ bá ẹ̀yà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
wọn sí láyé ó fi àgbá àfá ẹ̀yà sí tọ́lọ́hun ó sì tọ́lọ́ tó yẹ pé agbárí àfá ẹ̀yà ni àfá yìí dìde òun náà ní lòdì sí òṣùlùmù náà ní lòdì sí wọn bá wọn nínú lùbáríkà sí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wákàtí náà ní bá ń dáká máa lọ. Authentic Isa, authentic Isa, authentic Isa, máa ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Pẹ̀lú ọ̀la pẹ̀lú àránṣe Ọlọ́run dákun bá ń ṣọ́ ẹ. Ẹgbẹ́ authentic Isa, authentic Isa, authentic Isa, máa ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Pẹ̀lú ọ̀la pẹ̀lú àránṣe Ọlọ́run dákun bá ń ṣọ́ ẹ. Authentic Isa, authentic Salati, máa ṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lú ọ̀la pẹ̀lú àránṣe Ọlọ́run kò fi ṣoṣo ẹ. Àdúrà lórí tó pàtàkì tá a gbọ́dọ̀ ṣe ní àdúrà bàbá wa Tinubu. Bàbá ìyá yìí sì fi kúnlẹ̀ sí wá sí lọrin. Àkọ́kọ́ pọ̀ tẹ̀lé wọn ní náà ti ṣe àlùbáríkà. Àlùbáríkà ti ṣe wọn náà. Ọkọ̀ láàbùjẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀làbùjẹ́ látàbùjẹ́ wá ń bọ̀ wá lọ rí lọ́dọ̀ àfáàlímì. Àwọn àfáàlímì lójókòó yìí. Bàbá àfáàlì wọ́n máa gbà lójókòó yìí. Ọkọ̀ lè látòrítọ́ wá yóò rí pé nǹkan rẹ̀ tó máa dáa sí. Àmín. Àti gbogbo ẹ̀yọ́ kúta wá jòkó náà o. Láti Ìbàdàn láti gbogbo ìtẹ́ ti wá lọ́kùnrin lóbìnrin Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Àmín. Kò sí bàbá wa màmá gbà fún tilé tó kó Kwara. Wọ́n lè ṣe wá sí náà gẹ́gẹ́ bí àwọn ẹni rere tànà bí wọ́n ti ṣe. Ìgbà tó já sí pọ́mọ ẹni rere náà lẹ́yìn náà. Ọlọ́run kó dákun. Ìpínrẹ tó fún àwọn ẹni rẹ̀ yìí ìfúntayé àti tọ̀run ọlọ́pàá fún ẹ̀yin náà Ànábì sallallahu alayhi wa sallam Sa'ad ló fún wọn ó sì ṣe ní as-sa'adatu darain ọlọ́mọṣàṣe tí náà bẹ́ẹ̀ ó sì kí àwọn àgbàlagbà sí ọlá al-Qur'an fún ẹ̀yin bismillahi wa duha fún àwọn àgbàlagbà inna anzalnahu amin bismillahi rahmanir rahim wa duha wal layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wa lal akhiratu khayrun laka min al-ula wa la sawfa yu'tika rabbuka fatarda ألم يجدك يتيما فأهوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين. بسم الله الرحمن الرحيم. أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. آمين 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 يا الله. Nísìnyí a ń lọ sí ibi tá a ti gbọ́rọ̀ lóhùn kejì lọ́dọ̀ bàbá wa Ìmáàmù Ọ̀fà àti gbogbo àwọn Ìlọrin Emirates Youth Development Association tí Alhaji wa Usman Daguma jẹ́ pírẹsidẹ́ǹtì wa.